ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sí orí ètò wa ètò yín orúkọ tèmi ò yí padà èmi lọmọ yín Rotí bẹ́ẹ̀ mo kì í ṣọ̀fẹ́ ẹ ti máa gbọ́ awuyewuye tó ń lọ lọ́tùn lósì lórí sinimá tó jáde látọwọ́ Femi Adebayo ìyẹn tí àwọn èèyàn ń pè ní Agesinkole King of Thieves. ẹ̀yin tí ẹ ti wo sinimá yìí ẹ mísì lọ́pọ̀lọpọ̀ nítorí pé sinimá Agesinkole jẹ́ sinimá kan tó jẹ́ ó ládùn ó lóyin. sinimá yìí wà lórí Netflix. fún ẹ̀yin tí ẹ ní Netflix ẹ jẹ́ ká sọ nǹkan tó ṣẹlẹ̀ fún yín lórí sinimá Agesinkole part 2. fún ẹ̀yin tí ẹ ti wo sinimá Agesinkole part 1 mo mọ̀ wípé ẹ mọ̀ wípé iṣẹ́ takuntakun ni wọ́n ṣe nínú sinimá yìí. nísìnyí Femi Adebayo ti padà dé pẹ̀lú Agesinkole apá kejì. sinimá yìí ládùn olóyin. ẹ máa wo oríṣiríṣi àwọn action tó wà nínú sinimá yìí tó jẹ́ wípé sinimá yìí tó jẹ́ pé tẹ bá ń wo ẹ máa wò wípé báwo ni Femi Adebayo ṣe ṣe àwọn nǹkan wọ̀nyí, nítorí pé ó gbé ọpọlọ kalẹ̀ pẹ̀lú owó òun ló fi rí àṣeyọrí iṣẹ́ yìí ṣe. sinimá Agesinkole part 2 ó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí Netflix. ẹ máa ríbi tí wọ́n ti mú Femi Adebayo nítorí pé Agesinkole ìyẹn Femi Adebayo nínú sinimá yìí òòṣà tó wà ní ìlú ni tí wọ́n jẹ́ wípé ọdọọdún náà máa ń bọ́, àmọ́ nítorí àwọn ìwà àrékèrèkè tí wọ́n ń wù ní àárín ìlú òun ló jẹ́ kí òòṣà yìí gbéra dìde láti máa dáṣẹ ìríà fún àwọn wọ̀nbíríkì wọ̀nbìyà láti máa gba àwọn nǹkan ní wọn. kò sí bí wọ́n ṣe lè ṣe títí wọn ò lè rí òòṣà Agesinkole mú, kò sí agbára tó fẹ́ lò wọn ò lè rí mú, nítorí pé kí ni Agesinkole táwọn èèyàn rò wípé ó kàn jalè ní òòṣà ni. kò dẹ̀ sí bí ẹnìkan ṣe máa lágbára dé tó máa lóun lágbára ju òòṣà, àfi tó bá jẹ́ wípé wọ́n ṣe kí ni wọ́n fi ara balẹ̀ láti ṣe nǹkan tí òòṣà fẹ́ ló lè jẹ́ kó ṣàṣekínni láti má máa bẹ̀rẹ̀ sí ní já wọn lólè. Agesinkole àwọn èèyàn tó mọ̀ nípa ẹ̀ wọ́n ti mọ̀, àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀ ni wọ́n mọ̀. so ẹ̀rí pé sinimá yìí dá yàtọ̀. Adébáyọ̀ Salami wà nínú sinimá yìí. ìyẹn èèyàn wa ta mọ̀ Kọ́láwọlé Adéyẹmí ó kópa òun ni ajẹ́nifújà nínú sinimá yìí. fún ẹ̀yin tí ẹ bá fẹ́ wo sinimá Agesinkole ẹ máa lọ sórí Netflix, ẹ máa rí wò láyọ̀ àtàlàáfíà. ẹ má tẹ̀lé ayédèrú lórí YouTube, ẹ lọ sórí Netflix, ibẹ̀ lẹ máa ti rí Agesinkole wò látọwọ́ Femi Adebayo. orúkọ tèmi ò yí padà, èmi lọmọ yín Rotí bẹ́ẹ̀ ni mo kì í ṣọ̀fẹ́ tí gbogbo àwọn èèyàn mọ̀ sí ọmọ kì í ṣọ̀fẹ́ TV. mo ṣe àfihàn fún yín lórí sinimá Agesinkole apá kejì nítorí ó wà important kẹ́yìn tèmi kẹ́ jàǹfààní sinimá Agesinkole. fún ẹ̀yin tí ẹ ti wò ẹ try kẹ́ gbìyànjú láti wo sinimá yìí nítorí sinimá yìí dùn and ó meet up to standard. iṣẹ́ takuntakun ni Femi Adebayo kó nínú sinimá yìí. fún gbogbo àwọn tó kópa nínú sinimá yìí mo kí yín kú iṣẹ́ takuntakun. àwọn bíi Femi Adebayo Salami, àwọn bíi Kọ́láwọlé Adéyẹmí iṣẹ́ lẹ ṣe nínú sinimá yìí. àwọn bíi Fathia Balogun iṣẹ́ lẹ ṣe nínú sinimá yìí. so fún ẹ̀yin èèyàn ọ̀pọ̀lọpọ̀ star ló kópa nínú sinimá yìí nítorí pé sinimá yìí ó jẹ́ sinimá kan tó jẹ́ wípé ìwọ tó bá jẹ́ star wàá fẹ́ kópa kán má pè ẹ́ gan, wàá fẹ́ sọ pé ẹ jẹ́ n ṣiṣẹ́ fún yín lọ́fẹ̀ẹ́ nítorí sinimá tó jẹ́ pé gbogbo àgbáyé ló ń wo sinimá Agesinkole. á dáa fún gbogbo yín. ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sórí YouTube channel mi, kẹ́ bá mi like, kẹ́ bá mi comment sórí YouTube channel mi pé ẹ fẹ́ wo Agesinkole part 2. tí ẹ bá fẹ́ wo Agesinkole part 2 ẹ bá mi lọ sórí comment section, kẹ́ bá mi comment pé ẹ fẹ́ wo Agesinkole part 2 ká lè wá máa bá yín upload ẹ̀ sórí YouTube nítorí orí Netflix ló ṣe wà. ṣùgbọ́n tó bá yẹ pé fẹ́ wò lórí YouTube mo fẹ́ kẹ́ lọ sórí comment section, kẹ́ bá mi lọ sórí comment section sọ pé ẹ fẹ́ wo Agesinkole part 2 ká lè mọ nǹkan tá lè ṣe fún yín lórí ẹ̀. ní rí jù báyìí lọ lórí ètò yìí.